Kérésìmesì, Kérésìmesì dé, Kérésìmesì dé. A bí olùgbàlà kan fún wa ní ìlú Bethlehem. Ẹni tí yóò jọba ayérayé, àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ láwọ̀sánmọ̀, àwa sì wá láti fún lẹ́bùn fọ́ba tàbí lónìí. Mo kí wa lórúkọ Jésù Kristi kú ojúmọ́ nínú ilé tẹ́ tó ti ń gbọ́ mi láàárọ̀ yìí. Ṣé pírí lológo ń jí? Ẹ mà kú ọjọ́ mẹ́ta. Ẹ má mọ̀ bínú pé ẹ gbóhùn mi láti bí ijọ́ mẹ́ta. Iṣẹ́ Olúwa ni, àti pé nẹ́tíwọ́ọ̀kì ilé mi ò mọ̀ gbádùn. Ẹ gbà mí lọ́wọ́ Glo. Ẹ gbà mí lọ́wọ́ Glo. Nẹ́tíwọ́ọ̀kì ilé mi tí ò gbádùn ló fa sábà bí. Ẹ dákun ẹ má bínú. Oṣù bàbí rèé o, oṣù mi rèé. Yóò dáa lolúwa wí, yóò dáa. A kì í gbọ́ búburú lẹ́nu wòlíì. Mo wá láàárọ̀ yìí láti wá jíṣẹ́ Olúwa. Yóò dáa, yóò kúkú padà dáa. Mo mọ̀ bẹ́ẹ̀. Ó dá mi lójú ni. Ohun tí mo rí ni mo sọ. Bí a bá ṣí ọ lójú ẹ̀mí, bó o bá rí ohun tí Olúwa ń ṣe lọ́wọ́, ó mọ̀ pé ó ń bọ̀ wá dára. Ó ń bọ̀ wá dá lọ́lá Ọlọ́run, ó ń bọ̀ wá dá fún yín. Ẹkún yín padà bọ̀ wá yí padà di ẹ̀rín lolúwa mi sọ. Yẹ̀yẹ́ tí náà yóò padà lójijì, yóò dògo. Ẹ wò ó, Yorùbá sọnù ọ̀rọ̀ wọn. Wọ́n nígbà tí iṣu máa paradà lọ́jọ́ kìíní àná, wọ́n ní ló bá dìyàn. Ìyanu ni. Wọ́n nígbà tí àgbàdo bá paradà, yóò yẹ kí ni, yóò dọ̀ka. Nígbà tí ń tẹ́yìn náà ńlá kọjá lọ́wọ́ lónìí bá máa paradà, ìyanu ló máa já sí. Fọwọ́sọ̀yà pé mo mọ̀ pé ó ń bọ̀ wá di ẹ̀rí. Sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí, mo mọ̀ pé ó ń bọ̀ wá di ẹ̀rí. Ìgbàgbọ́nú Jésù ló ní ń sọ léyìí fún ọ. Kò lè máa rí bẹ́ẹ̀ lọ. Ṣé bí ìwọ gbàgbọ́ nínú ìbí, ikú àti àjíǹde Jésù? Wò ó, bọ́lọ́run mi ò bá tiẹ̀ fẹ́ ṣe é tẹ́lẹ̀, kò ní nǹkan míì ju kó ṣe lákòókò yìí o. Nítorí pé áńgẹ́lì a máa dígbà sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún, a sì máa rú omi odò adágún Bẹ̀tìsáídà. Bó bá sì ti ru aláìsàn àkọ́kọ́ tó bá kọ́kọ́ wọnú ẹ̀, yóò gba ẹ̀mí lára. Ẹ gbà mí láyè kí n jíṣẹ́ láti inú ilé Olúwa. Mo fẹsẹ̀ jẹlẹ̀ ní ìgbà mẹ́ta lórúkọ Olúwa nínú ilé Olúwa yìí. Mo sọ bí alásọtẹ́lẹ̀ Ọlọ́run, bí ẹ bá rí àmì ṣe, mo sọ pé ayẹyẹ ń bọ̀ lójú ọ̀nà yín. Yẹ̀yẹ́ yín yóò yí padà lójijì, yóò di ayẹyẹ. Ẹ wò ó, ẹ̀gàn. Wọ́n rí wọ́n gbé ọmọ tuntun 4 wọlé wá. Ta ló leléyìí? Ta ló ń pòǹgbẹ fún ọmọ tuntun? Ta ló ń pòǹgbẹ fún iṣẹ́ tuntun? Ta ló ń gba Ọlọ́run gbọ́ fún nǹkan tuntun? Tí ó bá jẹ́ pé Olúwa ló pè mí lábẹ́ ìfihàn yìí, ẹ tẹ́wọ́ yín, ẹ máa gbà á. Ẹ wò ó, ó pẹ́tẹ́ tí máa mọ̀ bọ́. Bí ẹ ti ń gbà á láàárọ̀, kò ní bọ́ lọ́wọ́ yín. Come on, sọ̀rọ̀. Mo ní lórúkọ Jésù Násárẹ́tì, bí ẹ ti ń gbà á láàárọ̀, kò ní bọ́ lọ́wọ́ yín. Ta ló wà nídìí ọ̀rọ̀ ayé yín tẹ́ fi ń mú àmọ́ wá? Mo dojúkọ iná only anger, ní ìbínú ńlá. Mo sọ pé irú alágbára tó mú yín mọ̀ bọ́bọ́, irú alágbára bẹ́ẹ̀ kó so ẹ̀mí ẹ̀nù. Wọ́n ní májẹ̀mú ni. Ó dá, ta ni ó wọnú ìmájẹ̀mú lánàá, consciously or unconsciously? Eléyìí tó mú kó máa mú àmúwá lónìí, Olúwa lónìí jíṣẹ́ o. Iṣẹ́ tá a rán ikọ̀ kì í wínkọ̀. Mo dónú májẹ̀mú ìpè, mo sọ̀rọ̀ jáde bí ọmọ ẹ̀rí. Mo sọ pé ẹ̀jẹ̀ Jésù bá májẹ̀mú náà jẹ́. Májẹ̀mú tó wọnú ẹ̀ nípa ìmọ̀, nígbà tó ń wówó, nígbà tó ń wáṣẹ́, nígbà tó ju ọkọ ń pẹ́, nígbà tó ju ọmọ ń pẹ́, nígbà tí kò sí nǹkan kan. Májẹ̀mú tó wọnú ẹ̀ lọ tí a fi àrékèrèkè tàn ẹ́ lọ. Mo jíṣẹ́ pé ẹ̀jẹ̀ Jésù bá májẹ̀mú náà jẹ́. Ìyanu adẹ̀ṣẹ́. Ẹ wo ọmọ tá a kó wá láàárọ̀ ìrè. Ọmọ tuntun 4 ni mo rí tí a gbé wọlé wá. Àwọn tó ń gba Ọlọ́run gbọ́